A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lẹ́yìn oṣù méjì tí wọ́n ti bẹ̀rẹ̀ ìdúnàdúrà kí ó tó parí sí ẹgbẹ̀rún lọ́nà 70 náírà 70,000 naira gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù, ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sísan owó oṣù ọ̀hún lánàá pẹ̀lú àwọn àtúnyẹ̀wò àti àtúnṣe tí ó tẹ̀lé ní ẹ̀ka òṣìṣẹ́ ìjọba àpapọ̀ káàkiri orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Èyí túmọ̀ sí wípé mílíọ̀nù kan lé nígba 1.2 mílíọ̀nù òṣìṣẹ́ ìjọba ni yóò gba owó oṣù tuntun tí ìjọba buwọ́ lù nínú oṣù kẹsàn-án tí a wà yìí. Ìwé àṣẹ láti iléeṣẹ́ olùṣirò àgbà fún ìjọba àpapọ̀ tí dókítà Olúwatóyìn Mádẹ́yìn bu ọwọ́ lù ni wọ́n ti fi ránṣẹ́ sí ẹ̀ka ìṣúná kí sísan owó ọ̀hún lè bẹ̀rẹ̀. Àtúpalẹ̀ owó yìí ṣe àfihàn wípé òṣìṣẹ́ ìjọba onípele kìíní level 1 yóò bẹ̀rẹ̀ sí gba 930,000 naira lọ́dún, onípele kejì 934,160 naira, ìkẹta 937 naira 713 naira, nígbà tí onípele kẹrin yóò bẹ̀rẹ̀ sí gba 950,243 naira. Onípele karùn-ún yóò bẹ̀rẹ̀ sí gba 973,123 naira, onípele kẹfà 1,041,786 naira, onípele keje 1,277,667 naira lọ́dún. Bí ìpele wọn ṣe lọ sókè sí ni owó náà ṣe lọ sókè sí títí dé orí òṣìṣẹ́ ìjọba onípele kẹtàdínlógún level 17, ipò tí wọ́n yà sọ́tọ̀ fún permanent secretary tí í ṣe ìpele tí ó ga jùlọ. Báyìí, owó oṣù wọn lọ́dún yóò jẹ́ 6,918,560 naira. Nígbà tí ó ń fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, adarí ẹ̀ka ìròyìn Báwà Mọ́kwá sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé sísan owó oṣù òṣìṣẹ́ tó kéré jù yóò bẹ̀rẹ̀ lánàá Ọjọ́bọ̀ fún ti oṣù yìí. Ó ní àwọn òṣìṣẹ́ fúnra wọn yóò fìdí èyí múlẹ̀ bí aago wọn bá ti ń dún. Alert: ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ fún ìpínlẹ̀ Akwa Ibom, ìyáàfin Patience Umoh-Enoh tí í ṣe aya gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Paito Umoh-Enoh ti di olóògbé. Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Ine Ememobong ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde òwúrọ̀ òní ọjọ́ Ẹtì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kọmíṣánná, wọ́n ní ọ̀sán pọ́n kọríkọrí láìròtẹ́lẹ̀ pẹ̀lú ọkàn wíwo ni àwọn fi kéde ikú aya gómìnà tí ó jáde láyé lẹ́yìn àìsàn. Wọ́n ní pẹ̀lú pẹ̀lẹ́kùtù ni ó fi jáde láyé ní ilé ìwòsàn lánàá ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2024 níṣojú mọ̀lẹ́bí rẹ̀, bí ẹbí ṣe gba kádàrá tí wọ́n sì ń béèrè fún àdúrà àti àtìlẹ́yìn onínúure ará ìlú ní àkókò yìí. Bí àsìkò bá tó, ẹbí yóò kéde ètò ìsìnkú bí wọn yóò ṣe máa dárò ẹni wọn, ìyàwó, ìyá àti ìyá-ìyá. Gómìnà Enoh wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó dúró ti ẹbí bí ó ti sọ àsọdájú wípé pẹ̀lú ìpèníjà tí òun ń là kọjá, òun kò ní yínsẹ̀ nínú àfojúsùn rẹ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Oríṣiríṣi ìkíni kú oríire ni ó ti ń wọ́ tẹ̀lé olùdásílẹ̀ ìjọ Living Faith Church aka Winners Chapel, Bíṣọ́ọ̀bù David Ọláníyì Oyèdépò bí ó ti pé ẹni 90 ọdún 70 years lónìí ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún 2024. Àwọn òjíṣẹ́ Ọlọ́run jàǹkàn-jàǹkàn káàkiri orílẹ̀-èdè àti àgbáyé ni wọ́n ti ń darapọ̀ mọ́ àwọn ọmọ ìjọ Winners Chapel láti fi ìkíni kú oríire ránṣẹ́ sí ẹni ọ̀wọ̀. Lára wọn láti rí alákòóso ìjọ ìràpadà Pastor Enoch Adéjàyè Adébóyè pẹ̀lú ìyàwó rẹ̀ Folú Adébóyè. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni wọ́n kọ sí wípé kú àjọyọ̀ ọjọ́ ìbí ọmọ wa Bíṣọ́ọ̀bù David Oyèdépò. Adébóyè ní òun pẹ̀lú aya òun fi àsìkò yìí ṣe ayẹyẹ ìgbé ayé tí ó kún fún ìgbàgbọ́, ìfarasìn àti ìsìn Ọlọ́run. Ìdùnnú wọn ni ó jẹ́ láti rí irúfẹ́ iṣẹ́ tí ó ń ṣe fún ọmọ aráyé. Ìgbàgbọ́ rẹ̀ jẹ́ àwòkọ́ṣe bí wọ́n ti gbà á ládùúrà kí Ọlọ́run túbọ̀ máa tọ́ ìṣísẹ̀ rẹ̀
kí ó mú ìrọ̀rùn àti àlàáfíà bá ọkàn rẹ̀. Bákan náà ni alákòóso ìjọ Salvation Ministries David Ibiyeomie náà fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ láì yọ pásítọ̀ àgbà fún ìjọ Dunamis International Gospel Center ìlú Àbújá sílẹ̀, dókítà Paul Enenche àti ìyàwó rẹ̀ dókítà Becky. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Fún ìgbà kejì látàrí ipò tí orílẹ̀-èdè wà, ìjọba àpapọ̀ ti pinnu láti má pariwo lórí ayẹyẹ ọjọ́ òmìnira ọjọ́ 1 oṣù kẹwàá. Níbi ìpàdé pẹ̀lú akọ̀ròyìn láti ṣíṣọ lójú gbogbo ètò fún ayẹyẹ òmìnira ni akọ̀wé ìjọba àpapọ̀ SGF George Akume ti sọ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu mọ ohun tí orílẹ̀-èdè ń là kọjá, ó sì bá ọmọ orílẹ̀-èdè kẹ́dùn pẹ̀lú ìṣòro tí ọrọ̀ ajé dá sílẹ̀. Ìdí nìyí tí wọn kò fi fẹ́ ayẹyẹ aláriwo. Níbi ayẹyẹ ọdún 63 ti ọdún tí ó kọjá ni Akume ti sọ wípé àwọn kò ní fi ìwé ìpè ránṣẹ́ sí àwọn adarí ilẹ̀ òkèèrè látàrí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe rí. Níbi ìpalẹ̀mọ́ fún ọdún 64 ti ọdún yìí ni Akume tún ní ààrẹ Bọ́lá Tinubu kò fẹ́ ayẹyẹ aláriwo. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé òfin tí kò ṣeé máṣe tí ó dá lórí àyọkúrò ìrànwọ́ epo wà lára ohun tí ó kó bá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó ní gbogbo ìgbésẹ̀ ni àwọn tí ń gbé láti dẹ́kun ìṣòro yìí kí wọ́n tún pèsè ààyè pẹ̀lú òfin tí yóò fún wọn ní ìrètí ọjọ́ ọ̀la. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn gbígba owó àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi kan àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe láti ọ̀dọ̀ ọkùnrin bí obìnrin Idris Okuneye aka Bobrisky tí wọ́n rán lọ ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà. Èyí ń wáyé bí àjọ Civil Defence, Correctional, Fire and Immigration Services Board ṣe kéde lánàá wípé kí Deputy Controller méjì tí wọ́n ń ṣe àmójútó Kirikiri Medium Custodial Center ní ìpínlẹ̀ Èkó lọ rọ́kúnlé nítorí ẹ̀sùn owó àbẹ̀tẹ́lẹ̀ tí Bobrisky fi kàn wọ́n. Wàhálà bẹ́ sílẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí lẹ́yìn àkàálẹ̀ ohùn tí Martins Ọ̀sẹ̀ aka Very Dark Man fọ́n rere síta lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ níbi tí wọ́n ti gbọ́ tí Bobrisky ń sọ wípé lẹ́yìn tí wọ́n dá ẹ̀wọ̀n fún òun nínú oṣù kẹrin ni bàbá ìsàlẹ̀ rẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ Comptroller General ọgbà ìwà àtúnṣe lórílẹ̀-èdè ṣètò fún un láti ṣe ẹ̀wọ̀n oṣù 6 rẹ̀ nínú ilé aládàáni private apartment. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí akọ̀wé ìgbìmọ̀ Jafaru Ahmed buọwọ́ lù, àwọn tí wọ́n jáwé gbélé-ẹ̀ fún ni igbákejì ọ̀gá yányán Medium Security Custodian ní Kirikiri ìpínlẹ̀ Èkó Michael Anugwa àti igbákejì ọ̀gá ní MSCC Kirikiri ìpínlẹ̀ Èkó Síkírù Adékúnlé. Àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ni ó ṣàlàyé wípé lẹ́yìn tí àwọn gan ní àfihàn fídíò tí ó gba orí ẹ̀rọ ayélujára lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ọ̀gbẹ́ni Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky àti ọgbà ìwà àtúnṣe. Ìdí nìyí tí wọ́n fi jáwé gbélé-ẹ̀ fún àwọn ọ̀gá méjèèjì. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé bákan náà ni wọ́n jáwé gbélé-ẹ̀ fún òṣìṣẹ́ MSCC ní Àfikò, ìpínlẹ̀ Ebonyi Ogbule Obinna lórí ẹ̀sùn wípé ó sin ẹlẹ́wọ̀n kan jáde kúrò nínú ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú Deputy Controller ọgbà ìwà àtúnṣe Kuje ìlú Àbújá ìlú Afonso Kelvin Ikechukwu lórí ẹ̀sùn wípé ó bá ẹlẹ́wọ̀n kan gba owó. Ahmed ní àwọn ṣe èyí láti lè fún wọn ní ààyè láti ṣe ìwádìí tó lọ́rìn bí wọ́n ti fi dá aráàlú lójú wípé àwọn yóò fi àbájáde ìwádìí tó aráàlú létí. Ṣùgbọ́n lánàá ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin pinnu láti ṣe ìwádìí lórí ẹ̀sùn owó àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi kan àjọ EFCC àti ọgbà ìwà àtúnṣe láti ọ̀dọ̀ ìlúmọ̀ọ́ká lórí ẹ̀rọ ayélujára Very Dark Man bí wọ́n ti sọ wípé àjọ EFCC jọ̀wọ́
ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n fi kan Bobrisky. Bákan náà ni ọgbà ìwà àtúnṣe fi Bobrisky sí ibi ìpamọ́ kan tí ó yàtọ̀ sí ọgbà ìwà àtúnṣe láti ṣe ẹ̀wọ̀n rẹ̀. Ilé ìgbìmọ̀ ní àwọn ẹ̀sùn tako àjọ méjì tó ṣe gbòógì yìí rú wọn lójú gidigidi, àwọn sì gbọ́dọ̀ tú iṣu rẹ̀ dé ìsàlẹ̀ kòkò. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas tí ó darí àbá yìí ti wá gbé ìgbìmọ̀ olùṣèwádìí dìde tí yóò jábọ̀ padà fún ilé láàrin ọ̀sẹ̀ 3 kí wọ́n tó wá mọ ìgbésẹ̀ tí ó kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.